Ẹ̀kalẹ́. Ọkọ single mother. Ẹ̀kalẹ́. Ó dẹ̀ kí gbogbo ilé náà ẹ̀kalẹ́. Orúkọ mi ni Jùmọ̀kẹ́ Kúdáìsí. Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bẹ̀ Aisha kó má ever ṣépè fáwọn ọmọ mi mọ́. Tí ó bá fẹ́ fi ojú sunkún àwọn ọmọ tó bí, kó má ṣépè fáwọn ọmọ mọ́. Ṣé àwọn pé látijọ́ tó ti ń ṣorí burúkú yìí, mi ò wá sí live rí, mi ò dẹ̀ bá fà á rí. Ẹ jọ̀ọ́, ẹ bá mi sọ fún un pé kó torí Ọlọ́run kó má ṣépè fáwọn ọmọ mi. Tó bá ń ṣe orí burúkú wọn, kó ṣe orí burúkú wọn. Látijọ́ tí wọ́n àti ọ́sì ti jọ ń fẹ́ra wọn, tó ti jọ wà nílé, tó yẹ pé ọ́sì lọ kó bá tó jọ ń gbélé ara wọn. Mi ò gbọ́ sísá sí social media rí láti sọ pé wọ́n fẹ́ra wọn. Ẹ̀sìn tí wọ́n ń ṣe, ó sì máa ṣe ju eléyìí lọ. Torí pé Ọlọ́run ló ń jà fún mi, èmi kọ́ ni mò ń jà fúnra mi. Kó jọ, kó má yẹ bá ṣépè fáwọn ọmọ mi mọ́. Tí ó bá fẹ́ fi ojú sunkún ọmọ, kó má ṣépè fáwọn ọmọ mi mọ́. Ẹ bá mi sọ fún, kó má ṣépè fáwọn ọmọ mi mọ́. Òun ló ń ṣẹ̀sín, òun ló ń ṣe ẹlẹ́yà. Kó má yẹ bá ṣépè fáwọn ọmọ mi mọ́. Jùmọ̀kẹ́ o. Jùmọ̀kẹ́. Mo wà pẹ̀lú YKB. Aisha ti wọlé. Kí ló mú ẹ tó ń dárúkọ YKB, mo wà pẹ̀lú yín o. Aisha ní sùúrù. Aisha, má ṣe tó mọ̀ pé látijọ́ sí ìwà tí ó ti di fẹ́ra yín. Látijọ́ sí ìwà tí ó ti di fẹ́ra yín, Aisha. Tó mọ̀ pé mi ò jáde rí, mi ò jáde sí social media rí. Kí n sọ pé òun fi ọkọ mi. Aisha, ìjà tó ń jà, ìjà tó ń jà kò sí ọ̀rọ̀ ní ẹnu ẹ. Ìjà tó ń jà, ìjà ẹbí ló ń jà. Ìjà ojútì, aláìlójútì obìnrin tó fi ń ṣépè fún obìnrin ni ẹ́. Aisha, obìnrin tó yẹ kó jẹ́ pé kó wà nínú ilé kó máa sunkún ni ẹ́. Aisha, wọ́n ń ṣobìnrin gidi, wọ́n ń ṣobìnrin tó fi ń yangàn fún obìnrin. Má ẹ bá ṣépè fáwọn ọmọ mi mọ́ o. Tí ò bá fẹ́ ṣe orí burúkú, tí ò bá fẹ́ kó orí burúkú kó jẹ́ tiẹ̀, má ṣe òṣè ọ̀gbẹ́ mi ò dá sí yín. Látìgbà tí wà tó sì ti ń fẹ́ra yín, látìgbà tí wà tó sì ti ń fẹ́ra yín, tí wà tó sì máa jọ wà lóòtẹ́ọ̀. Tẹ́gbẹ́ títí tí mo fi wà lẹ́nìí, tí mo fi di single mother, ìwọ ló fà á, tí mo fi kúrò ní Austin. Má ẹ bà, mo dẹ̀ dúró lórí ọwọ́ mi, má ẹ bà ṣépè fáwọn ọmọ mi o. Tí ò bá fẹ́ fojú sunkún ọmọ, tó o bá fẹ́ gbé ẹ̀gbìn, tó o bá fẹ́ ṣòfò, tó o bá fẹ́ kú, tí ẹ̀rí ò bá fẹ́ kọjú ìjà sí ẹ, tí ẹ̀rí ò bá fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀, má ẹ bá ṣépè fáwọn ọmọ mi o. Má ṣépè fáwọn ọmọ mi o. Wèrè ọlọ́mọ ni mí o. Má ṣépè fáwọn ọmọ mi. Jùmọ̀kẹ́. Má ẹ bá ṣépè fáwọn ọmọ mi. Ṣé ọ̀gbẹ́ látìgbà tí wà tó sì ti ń fẹ́ra yín, mi ì jáde sí social media rí, mi ìwọ sọ ní social media rí pé wà tó sì péjọ fẹ́ra yín. Ìwọ ló jẹ́ kí ìwà nínú lẹ́lẹ́ni tó jẹ́ kí n ṣe fíìmù mọ́. Torí pé nǹkan tó sọ Austin dàlẹ́ni ló wà lára Austin. Má ẹ bá ṣépè fáwọn ọmọ tèmi o. Má ẹ bá ṣépè fáwọn ọmọ tèmi tó bá fẹ́ ṣorí burúkú, tí ò bá fẹ́ ṣòfò, tí kò bá fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀. Má ẹ bá ṣépè fáwọn ọmọ tèmi mọ́. Ìyá fẹ́ o. Mo wà pẹ̀lú yín o. Dádì Becky, ẹ sọ fẹ́ni tó wo láìpẹ́ gbogbo yín náà ló mú yín. Bẹ́ẹ̀bì ọlọ́run ló mú yín. Orí mi ló ń jà fún yín, ṣèbílẹ̀ yín náà gbé wọ́n lọ sí wọ́n ń do. Kẹ́ẹ̀bì ṣèbílẹ̀ yín náà sí wọ́n ń do, ọlọ́run ló mú yín, ẹ̀sìn ló jẹ́ ti yín. Ẹ̀sìn ló jẹ́ ti gbogbo yín. Ọlọ́run dẹ̀ sì máa jà fún mi, ṣẹ̀dá mi sì máa jà fún mi jù báyìí lọ. Ṣé o mọ̀ pé láti bí 30 years ago ni màá wà létí màá máa sunkún? Tí mi sọ̀rọ̀ sí social media pé bó ṣe ń lọ rèé láì ṣàrájà tó sì máa nẹ̀, tí mi sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ló dé bá yín, ìṣẹ̀dá mi ló jà fún mi, ó ní ẹ̀sìn máa jà fún mi ju eléyìí lọ. Ilé yín ló ti wá ń do. Jùmọ̀kẹ́ o, ìyá mi má bínú, ó ti cut, Aisha náà lọ straight. Jùmọ̀kẹ́ padà wá. Àwọn méjì, wọ́n lọ straight. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ọkọ single mother. Mo ń gbọ́ yín. Náà ti gbàgbọ́ ní ẹ ti gbà wotowoto. Ẹ̀yin náà lọ sí lẹ́yìn náà ká sọ bí tọ́wọ́ ọ̀rẹ́ òsì náà lẹ́yìn náà ẹni mọ́ni ló ṣe ni ìyẹn ẹ̀yin gbọ́ ẹ̀yin tó yẹ kó wọ ìgbẹ́lẹ̀ pè é Jùmọ̀kẹ́ kó sọ̀rọ̀ fún yín tó ó yẹ kó fún yín bàbá èpè ẹ̀yin lẹ́mọ̀ ìyàwó ẹ̀yin lẹ́mọ̀ ìyálé ẹ̀yin lẹ́mọ̀ girlfriend.
ṣé mo ẹ̀yin parọ́ lẹ mọ̀ gbogbo ẹ̀ ó wá ṣe Bọ̀dá lọ́wọ́ KB. Jùmọ̀kẹ́ Bọ̀dá KB èkè ní sùúrù èkè Bọ̀dá KB ẹgbẹ́ ní orí burúkú òṣì yìí lọ sàn ọ̀rọ̀ wẹlẹ́wọ̀ lọ ń sọ ẹ̀yin ọ̀rẹ́ òfò ẹ̀yin ọ̀rẹ́ òṣì sọ̀rọ̀ ọ̀rọ̀ wà lẹ́nu yín ṣá ẹ̀yin ọ̀rẹ́ jálajàla ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọ̀rẹ́ ìwèrè yín wá sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ òṣì sí ẹ wá pariwo ṣó ti yé ẹ̀yin wèrè játìjàtì yìí ẹ̀yin ọ̀rẹ́ ikú ẹ̀yin ọ̀rẹ́ igbó ọ̀yẹ́ ẹ kó ṣì lọ́kẹ́ já wọn bọ́lẹ̀ ẹ̀yin rádaràda òṣì yìí ẹ wá pariwo ṣó ti ẹ wá sọ ṣó ti yé ẹ wá sọ́dọ̀ orin ẹlẹ́dàá Jùmọ̀kẹ́ ló máa fi àjẹ gbogbo yín pátápátá lady yẹn fèsì lọ ó kiri kàdáràn ẹgbẹ́ ní òṣìṣẹ́ kí lè fẹ́ sọ ẹ̀yin olórí burúkú ọ̀rẹ́ òṣì yìí. ṣé òní mánà ni ó ti yá wèrè rí ni. àtùpẹ́ má ṣe pé fún wọn sáwọn wọ́n ló invite mi sí bíbá o fẹ́ ṣe olúburúkú fún ọ tó ní ẹjọ́ ẹ má bínú ìyàwó ti bọ́lẹ̀ báyìí sọ́ọ̀tì wo ni ẹ má bínú Nítorí Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ sí o. ọkùnrin àtobìnrin tó wà nílé ṣé ọ̀rẹ́ mi máa mú girlfriend wá sọ́dọ̀ mi tí mi ti ní dáhùn lé ṣé máa ní kó má gbé wálé ni ìgbà tó sọ pé ó gbéṣẹ́ wá fóun ìgbà òun fẹ́ máa produce fíìmù ṣé máa ní kó má mú wálé ni. idiot ni. tó ń bá mi sọ̀rọ̀ bí olórí burúkú ó ṣì èrè ṣá. ṣé tí n bá ti mọ ìyàwó rẹ mi tó bá mú girlfriend wá tó máa lé girlfriend jà. eléyìí ò níyànjú o kò lè níyànjú o.